káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ. Malaika ẹ ti fọ́kọ̀pù Malaika ẹ ti fọ́kọ̀pù seriously alájí sílẹ̀ lọ́wọ́ Malaika ẹ ti fọ́kọ̀ kò yẹ kẹ́ fi ara yín wé Alájí Pasuma àti Alájí Saheed Òṣùpá rárá àti rárá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ alájí sílẹ̀ lọ́wọ́ Malaika ẹ ti fọ́kọ̀ bóun lè ṣe máa fi ara yín wé Alájí Saheed Òṣùpá àti Alájí Pasuma ẹ fi ara yín wé wọn ẹni lẹ́bù kọ́nà lẹ́jọ́ wà no alájí lọ́la wo ẹ ti fọ́kọ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ wàláì ọ̀nà yín jì tẹ́fẹ́tẹ́fẹ́ ọ̀nà jì síra wọn kódà kò súnmọ́ wọn rárá lórí fújì tá à ń sọ yìí o lórí fújì yìí o fújì tẹ̀ ń kọ́ táwa ń gbọ́ ẹ̀yin lẹ̀ ń kọ́ àwa làwa ń gbọ́ alájí lọ́la wo Saheed Òṣùpá jù yín lọ fífí Pasuma jù yín lọ fífí Alájí Pasuma wọ́n ti star wọ́n ti di celebrity táyé ti gbọ́ wọn anybody ò tí mọ̀ yín Alájí Malaika nínú ìwádìí wa gan látara Alájí Pasuma lẹ ti dìde orin tẹ kọ́kọ́ ṣe pẹ̀lú Alájí Pasuma ló gbé jáde táwọn yẹn fi rí yín ẹ̀wọ̀n fira yín compare Alájí Pasuma àti Saheed Òṣùpá no ọ̀nà jíṣẹ́ àwọn Alájí Sílẹ̀ Àlàó Malaika ẹ fọ́kọ̀ gan ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ lóòótọ́ tó bá dé owó máa ń gúnyàn tọ́lá bá dé ọlá máa ń gúnyàn ṣùgbọ́n kì í ṣe bí ẹni pé no Alájí Sílẹ̀ Àlàó Malaika ẹ kéré sáwọn Saheed Òṣùpá ẹ kéré sáwọn Pasuma àwọn yẹn ti jáde sáyé táyé ti gbọ́ wọn anybody ò tí mọ̀ yín àwọn yẹn síwájú yín jáde nínú ayé àwọn yẹn síwájú yín bẹ̀rẹ̀ orin bó ṣe jù yín lọ lọ́jọ́ orí náà ni wọ́n ṣe jù yín lọ níbi orin tẹ́ ń kọ yìí Alájí Sílẹ̀ Àlàó Malaika ẹ wá sọ wípé ká ní pé tọjọ́ orí ni wọ́n gba change díẹ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n nínú music industry Alájí Sílẹ̀ Àlàó Malaika rárá o àtàrà Pasuma lẹ ti dìde o látara Pasuma gangan láwọn èèyàn ti mọ̀ yín ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ orin Alájí Sílẹ̀ Àlàó Malaika tí wọ́n kọ tó fi sọ̀rọ̀ nípa pé àwọn pẹ̀lú àwọn Alájí Pasuma Saheed Òṣùpá o level kan náà làwọn jọ wà o tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ rárá yájọ gbọ́. díẹ̀ díẹ̀ ó ṣe lè fún
bí wọ́n ṣe jù yín lọ lọ́jọ́ orí ni wọ́n jù yín lọ nínú industry nínú orin Fuji music tẹ́jọ́ kọ wọ́n jù yín lọ ẹlọ́jì sílẹ̀ ọ̀la àwọn mọ̀lẹ́kà ẹ lọ retract ọ̀rọ̀ tẹ́ sọ yìí o ẹ lọ retract ẹ̀ wọ́n jù yín lọ lọ́jọ́ orí wọ́n tún jù yín lọ nínú industry wọ́n síwájú yín jáde àtàrà Pasuma lẹ ti dìde ẹ kì í ṣọmọ Pasuma o ẹ kì ẹgbẹ̀rin lẹ́yìn Pasuma but album tẹ́ ṣe pẹ̀lú Pasuma ló gbé yín jáde alájí sílẹ̀ ọ̀la mọ̀lẹ́kà abẹ́ ti gbàgbé album tẹ́ ṣe pẹ̀lú Pasuma ló gbé yín jáde ẹ wá sọ wípé ká ní tọ́ bá jù yín lọ ọjọ́ orí ni irọ́ alájí sílẹ̀ ọ̀la mọ̀lẹ́kà ẹ fọ́kọ̀pù àwa láìkí yín ya nífẹ̀ẹ́ yín bọ̀dù kọ́tẹ́ sọ yẹ fọ́kọ̀pù ó jìnà síra wọn kí tó continue láti máa play rẹ̀ lọ gbogbo ẹ̀ tẹ́ bá ní BP tó ń dà yín láàmú tí BP bá pẹ́ jù lára ní máa ń fa stroke lójijì o ọlọ́ọ̀bá ọlọ́jọ́ òní kò ní jẹ́ ká rí ogun stroke o BP tẹ́ ń wù yẹn ní máa ń fa kú òjijì Ọlọ́run jẹ́ ká kú kú òjijì o nítorí pé kí ni tó bá ti pẹ́ jù lára ṣe rí àwọn kọ̀ọ̀kan wà wọ́n ń pe kíní kan ní shock ẹ tó ní BP tí BP yẹn ti pẹ́ lára ẹ̀ tó ní tó wá rí nǹkan ìjayà lójijì láti bí nǹkan ìjayà òjijì yẹn ń tó lè ní shock from shock yẹn ó lè result ti stroke láti stroke ẹlòmíì lè má survive ẹ̀ tí wọ́n rẹ̀ bá kú lọ́spítù lónìí 50% nínú wọn BP yìí ni wọ́n tó bọ́ wá ní BP tó ń dẹ̀ láàmú tó ti pẹ́ lára ẹ̀ tètè kàn sí Yahya Gambari o àgbọn bẹ̀rẹ̀dọ̀ Yahya Gambari tó máa cure BP yẹn pátápátá tó máa cure rẹ̀ pátápátá tó jẹ́ 100% sure 100% confirm with no doubting ẹlòmí máa sọ pé kò sí cure fún BP ọmọ ìyá mi cure wà fún BP torí pé kí ni ó ní bí àwọn bàbá wa ayé àtijọ́ ṣe máa ń treat ẹ̀ kó tó rí káwọn òyìnbó dé ẹ̀jẹ̀ rúru làwọn bàbá wa pè gbogbo pátá lè mi jogún bá mo jogún ẹ̀ lé mo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní àgbo BP lọ́wọ́ torí pé nǹkan bàbá wa yá àtijọ́ ni nǹkan bàbá yá àtijọ́ èlèmí dẹ̀ jogún kẹ́lẹ́ kan fún àpé mo jogún ẹ̀ kì í ṣeré mo ṣe máa ń fi ìwé hàn yìí òpó nínú ọmọ ẹni tó bá fẹ́ ṣàbùsí tó fẹ́ parọ́ lókùn ló sọ pé ìwé àwọn bàbá yá àtijọ́ ni from A to Z ìwé ìyàgbó lókun bẹ̀ ṣàṣà ní ra àgbo tó wà débẹ̀ tó ò ní bá ó ṣe wà yẹn tó bá wá ní BP tó ń dẹ̀ láàmú ọmọ ìyá mi tètè kàn sí Yahya Gambari tó bá ní bí diabetes ló ń dẹ̀ láàmú diabetes náà tẹ̀ ń wò yẹn tóun náà bá pẹ́ jù lára ẹ máa ń fa kú òjijì torí pé kí ni tó bá ti ń pẹ́ jù a máa fa egbò àdáàjínà láti ibi egbò àdáàjínà yẹn àwọn kòkòrò àìfojúrí pé tetanus a máa wọbẹ̀
láti bẹ̀rẹ̀ nítorí lè máa survive ẹ̀. wọ́n tó bá wá ní diabetes tó ń dẹ̀ tó ti pẹ́ lára ẹ̀ kàn sí Yahya Gambari agbóhùnbẹ́ tó máa cure rẹ̀ pátápátá o tó jẹ́ permanent cure. ó ní bí àwọn bàbá wa ayé àtijọ́ ṣe máa ń tètè kó nípa òyìnbó dé gbogbo ẹlẹ́mí tó gún lèmi ṣe ní lọ́wọ́. yes ìwé tó wò yìí àwọn tó bí 1995 6 7 àbárò ìláyé tó bá rí lọ́wọ́ anybody ń tọ̀hún jogún ẹ̀ ni ó lè rú ẹ̀ mọ́ láyé sìn wàá fún mi pé yes Yahya Gambari chat Yahya Gambari kàn fún kò dẹ̀ kí n ṣe scammer tó bá ti order fágbó ẹ a máa deliver fún ẹ à ń deliver worldwide. ìyá mi tètè kàn sí Yahya Gambari kò tẹ order fún tẹ mẹ́sẹ̀gì mi lórí 090 21 97 5321 090 21 97 5321 tó bá pè direct o lè pè direct ọkọ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp ni wàá ti tètè rí mi get WhatsApp ni wàá ti tètè get mi orí WhatsApp ni wàá ti tètè get mi o lè pè mí lórí WhatsApp ọkọ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp lórí 090 21 97 5321 090 21 97 5321 mẹ́wàá mi tètè pé pé tẹ́ ọ́ dà fún tiẹ̀ o lè pè mí ní fídíò call láti lè confirm ń pé ṣé mi ló ń bá sọ̀rọ̀ mẹ́wàá mi àti ṣe fáwọn èèyàn tí ò ní yé o tó dẹ́ lò tó dúpẹ́ fọ́lọ́run permanent kí ọ ní o ò ní gbúrú ẹ̀ mọ́ adé àfisẹ́yìn léegun fiṣọ́ tó confirm gidi wọn téèyàn bá ní nǹkan gidi lọ́wọ́ máa ń fọwọ́ ẹ̀ sọ̀yà ni yes nǹkan àti ṣe fáwọn èèyàn tó confirm ẹ̀ ẹ lọ bèrè àti ṣe fáwọn èèyàn tó confirm ẹ̀ tẹ bá ráwọn èèyàn tó ń báyàn lórúkọ jẹ́ àbí tí wọ́n ń bínú èèyàn wọ́n ń bínú orí ni èmi dẹ̀ kọ́ èmi kọ́ mo ṣe rà mí bẹ́ẹ̀ èmi jogún àgbónlé ni àjogún bá ní ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àjogún bá ní ìwé tó ń wọ́n education ni tí bá ṣe ń sìn pàtó palẹ̀ àgbólókún bẹ́ẹ̀ o èmi ètò ìṣẹ̀dá àgbólókún bẹ́ẹ̀ ti kàn sí Yahya Gambari ẹni tó bá ṣe ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin yẹn tó kéré jọjọ rí ẹ lọ tọ́pẹ́ láti ibẹ̀ gan àwọn obìnrin wá ń rí ẹ wọ́n máa ń sá fún ẹ ó wà ní 40 years 50 years nǹkan ọmọkùnrin wọ́n dẹ̀gẹ́ bí nǹkan ọmọdún márùn-ún táwọn obìnrin wá ń rí tó ń sá fún wọn yá mi tètè kàn sí Yahya Gambari o àgbóǹbẹ tó confam tó máa jẹ́ kíkọ ọmọkùnrin yẹn yọ dáadáa tó máa yọ dé size tó bá fẹ́ tó bá dẹ̀ yọ dé size tó bá fẹ́ permanent ni kò dẹ̀ ní side effect kankan torí 100% natural herb ní àfi chemical mix yẹ bóyá ẹ̀dà bóyá wọ́n bí mú ẹ láti ilẹ̀ bẹ́ẹ̀ nìkan ọmọkùnrin ṣe kéré bóyá kọ̀ọ̀kan ló ṣe é tó fi kéré gbogbo tó bá jẹ́ bẹ́ẹ̀ kàn sí Yahya Gambari àgbóǹbẹ tó confam tó máa jẹ́ kó yọ dé size tó bá fẹ́ tó bá ti lò bá ti yọ dé size tó bá fẹ́ tó bá ti tẹ́ ẹ lọ́rùn dé size tó bá fẹ́ ò nílò mọ́ kò sí nǹkan tí wọ́n máa lò lọ for life permanent dẹni adẹ̀ tó reset gbogbo ara ẹ̀ tó wà tó máa last míyá mi tètè kàn sí Yahya Gambari tó bá notice wà rí pé àwọn bàbá wa ayé àtijọ́ yẹn wọ́n fẹ́yàwó 5 6 7 10 wọ́n bímọ bí 50 wọ́n dẹ̀ satisfy àwọn bàbá wa ayé àtijọ́ ọkùnrin kan satisfy obìnrin bí 10 gbogbo ọ̀tọ́ bàtà bàbá yẹn ló tọ́ fi ń ta kété dáadáa gbogbo ẹ̀ pátá àwọn ìgbógun ayé àtijọ́ tó kàn fún gbogbo ẹ̀ pátá ló wà ń bí sí Yahya Gambari jogún míyá mi tètè kàn sí Yahya Gambari kò tẹ̀ ọ́dà fún tiẹ̀ mẹ́sẹ̀gì mi lórí 090 21 97 5321 090 21 97 5321 àdéhùn obìnrin náà tó ti pẹ́ lé ọkọ tó lóyún agọ́dà lẹ́rí bí a fibroid ló ń dẹ̀ láàmú tí ó jẹ́ kóyún tó ṣe lára gbogbo ẹ̀kọ́ láyé obìnrin mi ti káàkiri ọ̀dọ̀ àwọn àfáà ọ̀dọ̀ àwọn babaláwo wípé àwọn òun lóyún ó rò pa ayé ló ń ṣe gbogbo ẹ̀kọ́ láyé o àwọn nǹkan máa ń wà lára ẹ̀yin obìnrin nígbà mi tó ń jẹ́ kóyún dúró fibroid wà ń bẹ̀ infection wà ń bẹ̀ tube blockage wà ń bẹ̀ ẹni wọn tó bá jẹ́ bẹ̀ kàn sí Yahya Gambari o kí fibroid ti jọ bí oṣù 6 wà láti bá lọ àgbẹ̀ Yahya Gambari wà bíbí ọmọ kókó 20 bá lọ bu Yahya Gambari wà bíbí ọmọ tètè kàn sí Yahya Gambari ó yá ẹ jẹ́ ká continue ká máa gbọ́ Sule Alao Malaika lọ ká tó wá continue analyse lórí ẹ̀ ó yá Alhaji Sule Alao Malaika ẹ fọ́kọ̀ pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn o ẹ fọ́kọ̀ gan wàláì. nítorí ìgbà aláwọ̀ mẹ́ta kan ṣe kọ́ kìkì lójú ká lọ fún mi ìjáde máa fà á tó lé. wọ́n ní bọ̀ mí ní tó dájú lélẹ̀ aláwọ̀ mẹ́ta bí a ní nílé. nítorí pé bíbí yóò pèsè gbogbo àwọn ìlú.
Okay, so now Alhaji Sule Alao Malaika ṣẹ́rí gbogbo apáta ojú wa ò fọ́ adẹ̀mọ̀ kan tó ń ṣẹlẹ̀ bí Saheed Òṣùpá ṣe àdírẹ́sì yín kò tí pọ̀ jù kì í ṣàbùkù Alhaji Saheed Òṣùpá wọ́n tún pọ̀ yín lé ni yes gbogbo ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn Saheed Òṣùpá lágbà táwọn ti ń dún kò sẹ́ni kò àmọ́ ẹni tó ń jẹ́ màlá yes láti gbà tí Alhaji Pasuma ti ń dún àmọ́ ẹni tí ń jẹ́ màlá ábọ́ọ̀mù tẹ bá kí Alhaji Pasuma ṣe ló gbé ń jáde abẹ́ ti gbàgbé Alhaji Malaika ṣé mo wípé ẹ lọ gbìjà Alhaji Pasuma gbà yẹn ni nígbà yẹn ni Alhaji Pasuma àti Saheed Òṣùpá ní issue ṣé mo pé ẹ̀ ń support Alhaji Pasuma ẹ̀ ń gbìjà Alhaji Pasuma tẹ̀bìjọ ṣe ábọ́ọ̀mù yẹn mà ló gbé ń jáde kẹ́ tó ṣe ábọ́ọ̀mù yẹn kò máa sẹ́ni tó mẹ́rin tó ń jẹ́ màlá ẹ wá sọ wípé níbi orin kò sẹ́ni tó tó yín kò sẹ́ni pé lọ́jọ́ orí lọ́ ti jù yín lọ rárá o ẹ̀yin èèyàn wàláì bí Alhaji Saheed Òṣùpá ṣe àdírẹ́sì yín kò tí pọ̀ jù ṣe bóun lélẹ̀ ẹ jẹ́ ká wo bí Alhaji Saheed Òṣùpá ṣe àdírẹ́sì yín. Ẹ máa rí pé bí Alhaji Saheed Òṣùpá ṣe àdírẹ́sì Alhaji Sule Alao Malaika kò tí burú jù kò dẹ̀ kí ń ṣe àdírẹ́sì ń pé bóyá wọ́n fẹ́ nu àbùkù pè wọ́n rárá kò rí bẹ́ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn Alhaji Sule Alao Malaika sí nọ́mbà 3 wọn irọ́ aláìkì yín bọ̀tí kọ́ tẹ́sán yẹn no ó yá ìjà máa gbọ́ lọ ẹ máa gbọ́ o. Àwọn bọ̀dá ṣe fún ìwọ́n bá fẹ́ kí tàwọn bọ̀dà àlàó sáfìlú rẹ̀ ń pín wá ẹjọ́ àtùwọ́n bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ni máa tó ń sin o ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ o ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ kẹ́ wá wò ṣé bí Saheed Òṣùpá ṣe àdírẹ́sì wọn ṣé wọ́n lẹ́bi. Ẹgbẹ́ ẹgbẹ́ bá mọ̀ ṣe léde ìlànà àyídé àyídékú ayé ìlà ìdèkú. Wọ́n lọ ń búrú àbúrú. Nígbà ìjà fún mi yẹn.
bó ṣe àdírẹ́sì yìí kò tí ì sí àbùkù ń bẹ̀ náà. ọba orí sọ wípé ọ̀rẹ́ mi ni àbúrò mi ni èèyàn mi ni Alao Suleiman náà èèyàn wa kí wọ́n sọ pé wọn ò ní ọmọọṣẹ́ lẹ jẹ́ sáwọn kì í ṣe ọmọọṣẹ́ Alhaji Pasuma kì í ṣe ọmọọṣẹ́ Alhaji Saheed Òṣùpá ṣùgbọ́n wọ́n jù yín lọ nídìí iṣẹ́ orin àtọ́jọ́ orí àwọn ti jáde kò sẹ́ni tó ti mẹ́ni tó ń jẹ́ màlá àǹdẹ́ ara Pasuma gẹ́gẹ́ náà gẹ́gẹ́ gbà jáde ibẹ̀ láyé ti mọ̀ yín ẹ tún bẹ́yẹn gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ dápà gbé padà sẹ́yìn wọ́n ní Alao Suleiman náà èèyàn wa kò sí ṣìkan tó burú púpọ̀ jù ń bẹ Alhaji Malaika ẹ tún bẹ́yẹn gbọ́. Alao Suleiman náà èèyàn wa. ẹjẹ tún dín ìbẹ̀yìn dá padà sẹ́yìn ègé kẹtù gbé bẹ̀yìn dáadáa wípé Alao Suleiman náà èèyàn wa ni àbúrò mi ní kò tí burú jù. Alao Suleiman náà èèyàn wa èyí ti sọ pé mi lè gbéyàn àbí tó bá pẹ̀lẹ́ lábúrò mi. ṣé gbogbo wa náà ṣó ti yí wa bẹ́ẹ̀ yẹn so mo mọ̀mọ́ play ibi tí mo fẹ́ lò gangan níbẹ̀ yẹn ni pé bí Alhaji Saheed Òṣùpá ṣe address Alhaji Sílò Àlàó Màláíkà kò tí ì yẹ kó dìjà kò tí ì yẹ kó dé nǹkan tí tó máa dariwo táwa di kíní but bí Alhaji Sílò Àlàó Màláíkà ṣe wá ṣe kíní báwọn náà ṣe wá jù fún wọn padà pé irọ́ inú kan no Alhaji Sílò Àlàó Màláíkà ẹ ti lọ ìtàkùn yẹn normally náà. Afani iná kẹbíra bìlà mẹ́lí máa ṣùgárọ́ àgbàlagbà tó bá ní o lọ́wọ́ àtọmọdé tó lówó lọ́wọ́ máa ṣùgárọ́ àwọn méjèèjì bákan náà ni wọ́n iná sọ́gí aláhù màlúmọ́ alkùbárọ́ ọmọdé tó náà bá lówó lọ́wọ́ àtàgbàlagbà tí ó lówó lọ́wọ́ bákan náà ni wọ́n lóòótọ́ ẹ ti lówó lọ́wọ́ ẹ ti ní ọlá ẹ lè ti máa rò pé yes the same level lẹ́jọ́ wà ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwa táwọn wò yín àmọ́ ìgbà tó ní kálukú yín bẹ̀rẹ̀ àdẹ̀mọ́ even àwa tájọ́ ọmọ kéékèèké a ṣe investigation a ṣe ìwádìí nípa first album lẹ kọ́kọ́ release àwọn ọmọ lẹ ti future rí níbo lẹ ti ń babọ̀ báwo ló ṣe jẹ́ so now ẹjọ́ Alhaji Sílò Àlàó Màláíkà ibi NPS tó bá ti ń jiyàn pé ta ló jẹun lọ nínú Pasuma àti Saheed Òṣùpá ẹjọ́ ẹ má máa fi ran yín sí torí Ọlọ́run àwọn èèyàn tẹ́ ilé máa bá dráàgì ni àwọn táyé kọ́rẹ́nsì àtàwẹ́wẹ́ ẹ lè máa bá wọn drag but irú àwọn Alhaji Pasuma àti Saheed Òṣùpá yẹn irọ́ ẹ má bá wọn drag o àwọn yẹn lọ fáàgùn o látara Pasuma lẹ́yìn ṣe kí lẹ́yìn náà ti rí ògo níwọ̀nba táàpù torí pé gbogbo ayé wa ń gbọ́ yín lónìí o Alhaji Saheed Òṣùpá ẹjọ́ torí tọ́lọ́run Alhaji
sílẹ̀ lọ́wọ́ màláìka ẹjọ́ torí tọ́lọ́run ẹ bá jẹ́ ká gbọ́n nǹkan tí Táyé Currency sọ níbí báyìí. ẹ má fi yẹn ṣe àlọ́ wá pàdé mi lórí TikTok. ẹ má gbàgbé ètò bá nídìí àgbo high blood pressure or diabetes ẹ kàn sí mi lórí 09021975321 09021975321 tó bá mẹ́sẹ̀jì lórí WhatsApp wà tètè gẹ́tì mi lórí WhatsApp. àgbo tó máa cure BP pátápátá ó jẹ́ permanent cure, tó máa cure diabetes pátápátá ó jẹ́ permanent cure, tó ní gbúgbú ẹ̀ mọ́ láyé confam Agabari ní jogún bá ibi ṣeréṣeré ètò mẹ́tẹ́ mi kò tẹ́ ọ́dà fún tiẹ̀ àgbìyẹ̀mí jogún àgbọn lé ni mo ṣe ní lọ́wọ́ bí máa ń fọwọ́ ìsọ̀yà fún mi torí ó ní bí àwọn bàbá wa yàtijọ́ ṣe máa ń tírì tiẹ̀ ó ṣe pé àwọn òyìnbó yẹn dé ìwé pátá ní Agabari jogún tètè kàn sí Agabari kò tẹ́ ọ́dà fún tiẹ̀ Táyé Currency ẹgbọ́n sókè. Ìmọ̀ mo ti rójú wa ń jà kiri. Ìmọ̀ mo ti rójú wa àròjọ kiri. Èmi tí mo fẹ́ lè àlàáfọ́. Àbí tí mo sì lè ìlú òyìnbó. Ìmọ̀ ti rójú wa ń bìnà. Ó dẹ́gbẹ́ ní pé nínú mísìkì. Ìmọ̀ ní Yéṣu kò ká máa búra. Ọmọdé fọ́lì. Ó dẹ́gbẹ́ ní pé nínú mísìkì ká máa búra. A ò sì fún ẹ̀ mọ́ ọ̀tá ẹ̀. Torí bí wọ́n darí láwọn kan tí kì í. Ìmọ̀ ní Yéṣu kò ká máa búra. Ọmọdé fọ́lì. Ó dẹ́gbẹ́ ní pé nínú mísìkì ká máa búra. Ìmọ̀ mo ti rójú wa ń jà kiri. Ìmọ̀ mo ti rójú wa àròjọ kiri. Èmi tí mo fẹ́ lè àlàáfọ́. Àbí tí mo sì lè ìlú òyìnbó. Ìmọ̀ ti rójú wa ń bìnà. Ó dẹ́gbẹ́ ní pé nínú mísìkì. Ìmọ̀ ní Yéṣu kò ká máa búra. Ọmọdé fọ́lì. Ó dẹ́gbẹ́ ní pé nínú mísìkì ká máa búra. A ò sì fún ẹ̀ mọ́ ọ̀tá ẹ̀. Torí bí wọ́n darí láwọn kan tí kẹ́lẹ́. Bí ò bá síjà, eléré mi ò ní mú. Ibo ni Yéṣu kò wá o? A ò para wa já mọ́. A ò fẹ́ wàhálà nínú ibùdí. A ò fẹ́ fèsì ra. Bó ṣe máa ṣàìní ló bá ti mú ká sọ̀rọ̀. Ìyẹn ló jẹ́ tí ìyẹn lọ ti wà bí. Wàhálà àti báàsì máa bá ti dóṣù pa o. Ìyẹn ni wàhálà àti. Ṣé Táyé Currency àrà? Kí ikú lágbájá ìyẹn ló pé yín. Kí máta síta mẹ́lò ìyẹn ló pé yín. Ó tá a mú títí ní orí Yéṣu ìyẹn fẹ́ mọ́ wa lọ́wọ́. Ẹ jọ. Kéwà ní Yéṣu bàbá gbogbo àwọn ti sọ̀rọ̀ sí kúrò. Wọ́n láwọn ò fẹ́ wa dámọ̀ ni. Ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.